Kò sóhun tó burú nínú ká béèrè ìrànlọ́wọ́ lórí ọ̀rọ̀ ètò ààbò, Bashar ló sọ bẹ́ẹ̀. Onímọ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò Bashar tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Sokoto ti rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump láti jọ̀ọ́ jàre ran orílẹ̀-èdè yìí lọ́wọ́ lórí bí wọn yóò ṣe rẹ́yìn àwọn afẹ̀míṣòfò tó ń da omi àlàáfíà ilẹ̀ yìí rú. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan, Bashar sọ pé ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè yìí tó kù díẹ̀ káàtó jẹ́ ohun tó ń bani nínú jẹ́. Gẹ́gẹ́ bó ṣe wí, bí àwọn àgbébọn ṣe ń ṣe ìkọlù tí wọ́n sì ń jí àwọn èèyàn gbé ń ṣàkóbá fún ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí aláwọn agbègbè tó ti wà. Ó ní tó bá jẹ́ pé ọ̀nà àbáyọ kan ṣoṣo tó lè mú àlàáfíà àti ìdàgbàsókè tún padà sí orílẹ̀-èdè yìí ni kí ilẹ̀ Amẹ́ríkà wá gbé ìjà wa jà láti pa àwọn àgbébọn àti àwọn ajínigbé yìí. Ó yẹ kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́wọ́ gbà ni. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ṣe ni àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí kò ní ìmọ̀lára ohun tó ń ṣẹlẹ̀ ní apá òkè ọya ń fẹnu tẹ́ńbẹ́lú ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n sì ń rò pé nǹkan kékeré ni. Bashir sọ síwájú pé orílẹ̀-èdè Amẹ́ríkà ti ran àwọn orílẹ̀-èdè tó ń dojúkọ ìlàkọjá kan tàbí òmíràn lọ́wọ́ sẹ́yìn tí orílẹ̀-èdè Nàìjíríà ò sì gbọ́dọ̀ yàtọ̀.